èmi àti ọkọ ìlú Ṣónọ́lá Jamiu Kásímù baálẹ̀ àṣẹ̀ṣe alága fún gbogbo àwọn baálẹ̀ Ọbáfẹ́mi Owódé bákan náà ni wọ́n tún jẹ́ alága tuntun fún Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀ àwọn náà ni alága Ọ̀ṣàrà Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀ bàbá kí ló ń tẹ̀lé sọ́npa ẹ̀. nígbà tí àwọn baálẹ̀ tí wọ́n máa dá Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀ sílẹ̀ àwa ò tí ì jọyìn wọn wọ́n gbìyànjú púpọ̀ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe táwa bá ń bẹ̀. ọ̀pọ̀ náwọn tí ó dá Ẹ̀gbá Traditional Council sílẹ̀ ọ̀pọ̀ nù wọ́n ti lọ di ọba. ọ̀pọ̀ nù wọ́n ti lọ di ọba. bẹ́ẹ̀ ni tí wọ́n dẹ̀ ti di ọba aládé ní wákàtí. nígbà tí mi máa join Ẹ̀gbá Traditional Council ní ọdún 6 sẹ́yìn mo join yẹn mo darapọ̀ mọ́ wọn pẹ̀lú ìfọkànbalẹ̀ àti láti fara ṣiṣẹ́ níbẹ̀. iṣẹ́ yẹn la wá bẹ̀rẹ̀ ní ọdún 6 sẹ́yìn yẹn a ṣiṣẹ́ takuntakun gbogbo òkè ìṣòro tí àwọn baálẹ̀ ní à ń láti máa lọ yanjú ẹ̀ káàkiri a sì ń rí yanjú pẹ̀lú iṣẹ́ tí Ọlọ́run gbé lé wa lọ́wọ́. nígbà yẹn chairman Ẹ̀gbá North Abẹ́òkúta North òun bá ní bẹ́ẹ̀. chairman Abẹ́òkúta North yẹn mo bá wọn bẹ̀ àjọ ń ṣe lọ. ìgbà tí bàbá máa retired tọ́nà wọn ti dàgbà wọ́n gbé fún chairman Ifọ̀ which is Àṣàgádé Benjamin Olúwọlé Àrẹ̀mú. ìgbà táwọn jẹ́ alága yẹn wọ́n fi èmi ṣe igbákejì ní Ẹ̀gbá Traditional Council. ẹ ti dípò igbákejì mú rí. bẹ́ẹ̀ni. ní Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀ náà. bẹ́ẹ̀ni. àwa bẹ̀rẹ̀ sí ṣe àwọn iṣẹ́ yẹn jẹ́ pé gbogbo baálẹ̀ la máa ń ké pè wípé ẹgbẹ́ baálẹ̀ jẹ́ ẹgbẹ́ pàtàkì ní Ògùn State àti ní Ẹ̀gbá. a ṣe débi wípé gbogbo òkèṣòro tí gbogbo àwọn baálẹ̀ kankan tí wọ́n ní òkèṣòro bóyá òkèṣòro ilẹ̀ ni bóyá òkèṣòro oyè ni. torí pé èmi náà fẹ́ ní òkèṣòro bíi irú èwo àti bíi irú èwo. a máa ń lọ bá wọn yanjú ẹ̀ tó dẹ̀ sì máa kú Ọlọ́run fún wa ṣe. ṣé níbi tí ààlà. níbi tí ààlà. a máa ń yanjú ẹ̀ nítorí pé ìlú tí ọmọ àlebẹ̀ ọba tí ìdí àgbà ìlú yẹn máa ń tùbùtùbù. ọ̀tọ̀ ọmọ àlè ìlú kan bá ti dé àdàgbà ọkọ̀ mọ̀ máa bẹ́ sórí ilẹ̀ onílẹ̀ káàkiri. wọ́n dẹ̀ máa kó wàhálà wà bá àwọn. a máa wá fa wàhálà fáwọn ọkọ ìlú. baálẹ̀ tó bá wà nílùú yẹn. bóyá baálẹ̀ ló nílẹ̀ o bóyá àwọn aráàlú ló nílẹ̀ o gbogbo wàhálà ọ̀run baálẹ̀ ló wà. so àwa fọ́ọ̀mù kọmitì kan wípé ká máa lọ bá wọn yanjú ẹ̀ káàkiri. a sì ní ìyanjú a máa pe ọ̀tún a máa pe òsì ń bá wà ń bẹ̀ òtítọ́ pín àbá wọn yanjú ẹ̀ síbi tí ó yẹ ká gbé sí. ẹ gbé síbi tó yẹ kí tí kò dẹ̀ ní sí kọ́nù ńkọ́. tí kò ní sí jàmọ́ tí gbogbo wọn máa dúpẹ́. tóní kálukú náà àwa rẹ́rìn ayọ̀. bẹ́ẹ̀ni àwa ṣe gbogbo yẹn títí tí bàbá Àṣàgádé ní láṣìá bàbá Àṣàgádé ní chairman tó wà ń bẹ́ẹ̀ ń gbà yẹn chairman Ifọ̀. wọ́n ronú wípé ó yẹ ká ṣe anniversary. so ní October last year aláti ṣe anniversary yẹn tá a ṣe nínú Àdìrẹ hall ní Akí. kí lẹ pé ìtẹ̀ ṣe ń gbà yín. 10 years anniversary ti Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀. ọdún 10. bẹ́ẹ̀ni. ayẹyẹ ọdún 10 ti Ẹ̀gbá Traditional Council of Baálẹ̀. ó ní a ṣe. a dẹ̀ ṣe tó láàrin gan tí a invite gbogbo àwọn wọ́n wà ní state chairman náà 20 local government gbogbo wọn wá bẹ́ẹ̀. ẹ invite àwọn tó wà ní gbogbo state náà lẹ tó pè.